So èmi ni mo sọ pé ẹ̀ ń bẹ̀rù ipò jo ní. èmi ò gbọ́ nǹkan kan, èmi ò gbọ́ yẹn bí mo ti ráyè tí mo ti máa gbọ́ nǹkan táwọn èèyàn sọ. gbogbo ilé So àbúrò yìí mọ Àkànbí àbúrò ẹni yìí mọ sùúrù ta ló ń jẹ́ Ṣé bá ti ṣe àmọ́ tán ilé ṣe náà rẹ́dì? Àkànbí ẹni sùúrù. So ṣé kí lẹ rí sí nǹkan ta ní Muhammadu jalè ilé ẹjọ́? Kí lẹ rí sí pé Muhammadu jalè? Ṣé nẹ́tíwọ́ọ̀kì ẹni sá lọ kò ni? sí àfà tí ó kì í búnlẹ̀ Yorùbá. Àkànbí ẹni sùúrù náà ẹ má fún anybody ẹni sùúrù. Ṣé gbọ́ pé Muhammadu jalè àbẹ́ ẹ̀ gbọ́? Lórí pé Bẹ́ẹ̀ ni Muhammadu wà bẹ́ẹ̀. jalè àwọn ọ̀rọ̀ tí ẹ sọ lórí ẹ̀ gbogbo yín ó pọ̀ gan. No, ẹni sùúrù Mo wà ń bẹ̀, mo wà ń bẹ̀. ok nǹkan tá ìwé ta kà ń sìn ní Alitabari volume 9 page 31. So ní bíbá ń sìn Kìí ṣe àgbé Muhammadu Alitabari, kí wá nìkan náà. kìí ṣe Alitabari, At-Tabari, Kí ni? At-Tabari ni wọ́n máa ń pè é. Mr. Kìí ṣe Alitabari. ẹni sùúrù Discussion tèmi pẹ̀lú ẹ̀mọ́ tó máa ṣẹlẹ̀. èmi ò sí láfta orúkọ anybody ẹ̀ka kan Mo ti ṣe nọ́mà sẹ́ndì- àwọn èèyàn wá síbí kákan bá wọn Mo sọ̀rọ̀ ti ẹjọ́. mo ti send So message sí gbogbo yín tẹ́lẹ̀. ẹni sùúrù èmi ò rí message. No, Emma, discussion. No, If you want to like dialogue, ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀, ẹ jẹ́ ká if jọ you want to sọ̀rọ̀. Èmi ò- dialogue, you mo need sọ to pé like Alitabari, you need mi to like lẹ́tọ̀ you need àti ẹ̀ṣẹ̀ máa pè to do it academically. mi ní táìmù yẹn Alitabari mi ìṣọmọ lárúbáwá. No, So kí lẹ rí síwèé yẹn? just calm down. Let me make something clearly to you. Kí lẹ rí síwèé yẹn? Wọ́n ní Muhammadu jalè, wọ́n You fẹ́ know yẹn what will ìtagbà. happen? Ta lọ ọ̀gá yín torí àdé Don't máa ask sọ̀rọ̀ ń sìn us, kí má gbogbo bèrè yín wá sí máa. question lọ́wọ́ wa. Nǹkan tí mo bèrè lọ́wọ́ ẹ, kí ló rí sí pé Muhammadu jalè nínú ìwé ta kà tán yìí? Don't ask us ta ló Rárá, dá wa. ọ̀rọ̀ ìpè Gbogbo wa Muhammadu táwa ń bí jalè ìkan- eléyìí no, nìkan kọ́ ni ní sùúrù ní sùúrù eléyìí gbogbo nìkan àtàwọn kọ́ lẹ bí sọ. ìkan náà ni gbogbo Mo àtàwọn fẹ́ mi padà ikú a ọ̀run máa wa gbé láti lẹ́yìn bàbá farabalẹ̀ ìyálájẹ a máa àwọn gbé bàbá wa láti ìyá ibi wa tó ti nìyẹn. sọ pé a máa gbé láti ibi tó ti sọ pé Muhammadu jí pátá pupa jẹ́ ká gbé láti bẹ̀ a máa dé bí gbọ́n mi báyìí. sọ fún ẹ ìwọ kọ́ ló máa dictate fún mi ìkan ta kọ́kọ́ ká ìwà kọ́kọ́ dá àwọn ẹ̀ náà ṣé Muhammadu jalè Mi bí bàbá kò jalè. So, dictate fún ẹ. the answer nǹkan Mi tá a bí dictate ṣó fún jalè ẹ. àbí kò jalè ṣó jalè àbí kò Sórí jalè. ohun tí wọ́n ń kà fún ẹ gan o tún rí túsédè Yorùbá bó ṣe mi yẹ rí tó fún eléyìí Muhammadu ò jalè. ó jalè Muhammadu jalè Oye, ó yà kà Muhammadu even what they jalè. read from the English translation you are Kí ni wọ́n interpreting kọ to síbẹ̀? Yoruba Kí ló kọ language, síbẹ̀? Kí ló you kọ? were not able to translate it better to Yoruba language. MS ẹ kà ṣe báyìí MS ṣé kọ́ kà fún ẹ kó dẹ̀ tún ní Yorùbá kọ́ kà fún ẹ sí. àbúrò yìí mọ ká wà á yà So, ohun tá a máa ṣe ń sìn ni pé àmọ́ ẹni yìí ẹ jẹ́ ká kàn bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ ohun tá a máa ṣe ń sìn ṣó ń gbọ́ mi. jẹ́ kọ́ kà fún ẹ kó dẹ̀ tu nǹkan tá à ń sọ fún ẹ nìyẹn ó So, lè rán yẹn ṣẹ́ sí wa tá a ọ̀rọ̀ ní yìí ìgbìmọ̀ pé ránṣẹ́ sí Muhammadu i. jalè tí gbogbo yín sọ Muhammadu jalè kìí ṣe bí báyìí so the discussion ní did not just ibi start from here. báyìí ń sìn Muhammadu jalè Ṣé ò ń gbọ́ kọ́kọ́ mi? dáhùn bí báyìí náà kọ́kọ́ answer bí báyìí Muhammadu jalè. Báyà mo sọ pé Muhammadu ò jalè. Muhammadu jalè ó yà ká bí báyìí fúnra ẹ̀ tó bá níwèé ìlọ́wọ́ yà sí lọ́dọ̀ ẹ̀ kó kà. Mo jáde ń bẹ̀ pé Muhammadu jalè. Muhammadu Ká jáde ń bẹ̀ pé Muhammadu jalè. MS oya MS ẹ rọra ka ẹ má ka délẹ̀ o ẹ rọra ka débi tí wọ́n ti fẹ̀yìn ẹ̀ tàgbá yẹn ó yá. No. Mention, read where it was said that Muhammad stole something. Jẹ́ ká fún ẹ fèyìn bó After dẹ̀ the bọ̀ bọ̀ yìí. messenger of Allah had completed the return of the captives of Umayya to their Lẹ́yìn tí families, Muhammadu padà dé níbi tí wọ́n ti lọ digun jalè. he rode away and the people followed him. Ibo ló wà ń pè ní ibo ló wà ń bẹ̀ jẹ́ bí wọ́n lọ ìdá digun ìlú jalè. Muhammadu ń sá Ṣé lọ fara- wọ́n dẹ̀ ń lé lọ jẹ́ ká sọ̀rọ̀ ṣó o fẹ́ gbọ́rọ̀ ṣó fẹ́ gbọ́rọ̀ àbó fẹ́ gbọ́rọ̀ Muhammadu ń sá lọ wọ́n dẹ̀ ń lé lọ ó yá MS. The people are saying, "Oh, messenger of Allah, divide our booty of camels, Muhammadu òjíṣẹ́ Allah ó yá ẹgbẹ́ òsòkè. divide our booty of camels and small cattle among us, Wọ́n wá sọ pé kó pín nǹkan fún àwọn nínú àwọn nǹkan tó jí ìwọ Muhammadu. until they forced him back against a tree." Ṣó gbọ́ bíbẹ̀ yẹn títí tí wọ́n fi tipátipá fi ẹ̀yìn Muhammadu ti àgbà wọ́n fẹ́ ẹ̀yìn ẹ̀ ti gí. Ṣó And gbọ́ his bẹ̀ yẹn tó ń mantle gbọ́? was pulled away from Wọ́n him. wá já Muhammadu sí wòrè tó bá mọ̀ nǹkan tó ń jẹ́ mantu aṣọ ló ń jẹ́ bẹ̀ wọ́n wá já Muhammadu sí wòrè ṣó ń gẹ̀ tiẹ̀ wọ́n gbaṣọ lọ́rùn ẹ̀. Unmute ọmọ ẹrú. Don't disturb you now. I mean, Mamuti, don't disturb you.
so gbogbo ilé ẹjọ́ ẹ má give name àwo mẹ́ni yìí ẹ̀jẹ̀ kankan normal random customer tó wá náà ni so ẹ má bínú lólè alájí bàbá. ẹjọ́ ayé ká farabalẹ̀ treat ẹ ká ṣe kinní yẹn fún dáadáa. so kìí ṣe pé gbogbo ilé kan máa wá sọ̀rọ̀ ẹni tó bá kájọ ẹnu yín èmi nìkan mo ti tó fún gbogbo yín but just like bring one person forward èmi ò ní dike èmi nìkan lájọ ni mò ń bá ẹ sọ̀rọ̀ èèyàn èmi nìkan lásán mò ń bá ẹ sọ̀rọ̀ ẹjọ́ ẹ má mú tu ẹ ṣí máìkì ẹ lẹ èmi nìkan mò ń bá ẹ sọ̀rọ̀. ẹ má mú tu ẹjọ́ moderator ẹ má mú tu ẹ filẹ̀. tó bá ti ń sọ̀rọ̀ ká filẹ̀ kó pariwo tó fẹ́ pa tó bá ti pariwo tán then àwọn náà yìí ẹ jẹ́ kájọ sọ̀rọ̀ ẹjọ́. ariwo kọ́ ohun tí mò ń sọ sí ni pé nínú ohun tí ms bàbá kà fún ẹ ibo ló wà ń bẹ̀ pé ó ṣẹ́rí padà láti ibi tó ti lọ jáde kàn mú jáde fún mi ń bẹ̀. ms ẹ tún bẹ̀rẹ̀ ká nǹkan tí ẹ jẹ́ ń dá ẹ lóhùn nǹkan tí ò yẹ pé mo understand nǹkan tó ń fẹ́ ló pé captive wọ́n lọ kó nǹkan yẹn kí ni wọ́n lọ kó kí ló lọ ṣé ó lọ supermarket ni. Kí ni ìtumọ̀ captive? Dúró náà, wọ́n tó ń béèrè nǹkan, ṣé supermarket ni Muhammadu lọ? No, kí ni ìtumọ̀ captive? What is the meaning of captive? Kí ni ìtumọ̀ captive? Àwọn èèyàn tó kó lẹ́rú tó dá. No, kí ni ìtumọ̀ captive? Nínú èdè òyìnbó, tó bá sọ pé captive, kí ni ìtumọ̀ captive? Nísù gbọ́dọ̀ mi sọ fún ẹ. Ò ń béèrè captive o, ò béèrè captive o, ṣé Muhammadu lọ supermarket, ṣó lọ captive bisikíìtì ni? No, kí ni ìtumọ̀ captive in English language? What's the meaning of captive in English language? Muhammadu ó lọ kó àwọn èèyàn ó lọ kó kẹ́tẹ́kẹ́tẹ́ ó kó ẹṣin ó kó ràkúnmí mo ti sọ fún ẹ báyẹn tí ó bá yé ẹ so ṣé bisikíìtì ni Muhammadu lọ captive kí ló wá dé tí wọ́n fi lọ kó kẹ́tẹ́kẹ́tẹ́ tí wọ́n fi lọ kó ràkúnmí kí ló máa lọ mú nísìnyí ṣé Muhammadu lọ tọ́jú kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn síbẹ̀ ni ṣé òun ló lọ tọ́jú ẹṣin síbẹ̀ ni ó lọ jalè ogun ló ṣẹlẹ̀ láàrin farabalẹ̀ jẹ́ kí n ṣàlàyé fún ẹ farabalẹ̀ àwọn baba ńlá wa gan láyé ọjọ́ yẹn láwọn baba wa ńlẹ̀ Yorùbá jẹ́ sọ fún ẹ wọ́n máa ń jagun láàrin ara wọn tó lè já sí wípé wọ́n á kó àwọn èèyàn lẹ́rú ṣé kò rí bẹ́ẹ̀ ńlẹ̀ Yorùbá ló ń bí ẹnì sí olówó Èkó ṣé àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá láwọn bàbá ńlá wa ṣé wọ́n máa jagun tó já sí wípé wọ́n á kó àwọn èèyàn lẹ́rú dá mi lóhùn. jẹ́ ń dá ẹ lọ só túmọ̀ sí pé Muhammadu náà ó kàn dàbí nọ́mà bí Olúwo òun náà kàn lọ kọ́ ẹrù ẹlẹ́rù ni. no mo ń bí ẹ sí ipe ṣé àwọn bàbá ńlá wa torí ìsìn ìwọ́n kílẹ̀mù wípé àwọn ìṣẹ̀ṣe àwọn bàbá ló fẹ́ padà sí so ǹjẹ́ àwọn bàbá ńlá yẹn ǹjẹ́ tí wọ́n bá jagun lásìkò wọn do they used to have captives or not? Dámi lóhùn. jẹ́ wá dá ẹ lóhùn jẹ́ ń dá ẹ lóhùn so ó túmọ̀ sí pé jẹ́ ń dá ẹ lóhùn ó túmọ̀ sí pé. kì í ṣe pé ó túmọ̀ sí pé dámi lóhùn ṣé wọ́n máa ń kó captive àbí wọn kó captive dámi lóhùn. ó ti bèrè jẹ́ ń dá ẹ lóhùn tí Olúwo bá lọ jagun. dámi lóhùn kì í ṣe pé ó túmọ̀ sí pé. ok jẹ́ ń dá ẹ lóhùn Olúwo lọ jagun lọ́rin sìn gbàtọ́ jagun tán Olúwo wá kó kẹ́tẹ́kẹ́tẹ́. no ọ̀rọ̀ Olúwo kọ́ Olúwo àmọ́ Olúwo wọ bí báyìí we are not talking of Olúwo yet so a sọ̀rọ̀ Olúwo ń bí báyìí àti sọ̀rọ̀ Olúwo àníṣe àwọn baba ńlá wa. jákèmí dá ẹ lóhùn jẹ́ ń dá ẹ lóhùn báwọn kan tó fẹ́ sọ mi ìfẹ́ kọ́ mú tó mo fẹ́ farabalẹ̀ dá lóhùn Olúwo lọ jagun lọ́rin sìn Olúwo wá kó ẹṣin ó jí kẹ́tẹ́kẹ́tẹ́ ṣé Olúwo àti Muhammadu náà bákan náà ni wọ́n jọ jáde. Olúwo yẹ ìrẹ́ olówó Èkó sọ̀rọ̀ Olúwo mi báyìí. give any example ìyẹn òkun ẹ̀. rárá máa wò ìbéèrè mo béèrè lọ́wọ́ ẹ̀ ǹjẹ́ àwọn baba ńlá wa nílẹ̀ Yorùbá tí wọ́n bá lọ jagun láyé ọjọ́ yẹn do they used to have captive or not? kàn dá mi lóhùn yes or no. ṣógun ẹ̀sìn ni ṣógun ẹ̀sìn lọ́jà ń gbà yẹn ni. mo lè fún ẹ lẹ́ni example. Olúwo lọ jà mo ń béèrè lọ́wọ́ ẹ̀ ṣé wọ́n máa ń ní ẹrú ṣé wọ́n máa ń kó ẹrú láyé ìgbà yẹn àbí wọn kó ẹrú láwọn baba ńlá wa tán bá lọ jagun. ok àwọn baba ńlá yẹn tó lọ jagun yẹn ṣé prophet ni wọn ṣó jíṣẹ́ ni wọn àwọn bàbá ẹ̀ tó lọ jalè. o ti dáhùn ìbéèrè mi máa fi ìbéèrè dáhùn ìbéèrè tó bá dáhùn ìbéèrè mi mo máa dáhùn ìbéèrè don't answer question with question ṣé àwọn baba ńlá wa ńlẹ̀ Yorùbá tí wọ́n bá jagun láyé ọjọ́ sí ṣé wọ́n máa ń lẹ́rú wọ́n máa ń kó ẹrú àbí wọ́n ì kó ẹrú yes or no. màá dá ẹ lóhùn ṣé àwọn bàbá tó lọ jà yẹn kí ló dé tó wàá fẹ́ dáhùn tó bá ti wá dáhùn tán ask your question and I will answer you without even stressing you. ní sùúrù màá dá ẹ lóhùn ṣó jíṣẹ́ làwọn bàbá yẹn àbí wọn ṣó jíṣẹ́. Oya down. Ṣé wọ́n máa ń pẹ́rù àbí wọ́n ṣe calm down now. Mr. Kitabe, calm down. You are the loudest person here. Let it go. Ìbéèrè ni náà kò dé tí down. Calm down. 1 minute. Mr. Kitab, please, this is an educational platform. We're not here to fight. You need to calm down. You are the loudest person in the room.
Stop yelling and calm down, have a conversation. Olowo, please go ahead. Eri Oshin pariwo, Sherry, on ti eje kin sọ̀rọ̀. Afa, ṣí máìkì yẹn ní sùúrù Afa. Power tap, please. Afa, ẹni sùúrù Afa, ẹni sùúrù. Mo béèrè lọ́wọ́ ẹ, ǹjẹ́ àwọn baba ńlá wa ń lẹ̀ Yorùbá? It is a simple question. Why is it hard for you to answer? Afa, ní sùúrù Afa. Kílódé tó ní ẹ lára láti dáhùn? Ní sùúrù. Àwọn baba ńlá wa nílẹ̀ Yorùbá tí wọ́n bá lọ jagun láyé ọjọ́ yẹn. Jẹ́ ń dá ẹ lóhùn. So nǹkan tẹ́mi náà wá ń bèèrè pé ṣé àwọn baba ńlá bàbá ẹ̀ tó ń sọ yẹn pẹ̀lú Muhammadu ṣójíṣẹ́ ni wọ́n ṣójíṣẹ́ làwọn bàbá ẹ̀ yẹn Muhammadu olójíṣẹ́ ni wàláhì ó fi ọba tó dá mi mo fi búra tó bá fi lè dáhùn question mi mo máa dáhùn question tó dáhùn yìí. ní sùn ṣójíṣẹ́ làwọn bàbá bẹ́ẹ̀ yẹn. Why are you afraid? Kí ló dé tó ń bẹ̀rù àti dáhùn question mi? Mo ti kó ẹ sínú ẹ̀wọ̀n báyà rí. Mo ti kó ẹ sí dààmú díà rí. Mo ti kó ẹ sẹ́wọ̀n díẹ̀ agùn ti mú ẹ. Kí ló dé tí wọ́n daṣẹ́ lọ́rùn Muhammadu? Kitab. Kí ló dé tí wọ́n daṣẹ́ lọ́rùn Muhammadu? Ibẹ̀ yẹn mo fẹ́ kó lọ sọ. Kí ló dé tí wọ́n daṣẹ́ lọ́rùn? Agùn ti mú ẹ àbí? Èmi ò so sórí mi tẹ̀ tí mi ìfẹ́ bá ẹ sọ̀rọ̀ mi tẹ̀ tí ìfẹ́ kọ́kọ́ bá ẹ sọ̀rọ̀ lórí pé ṣé ohun tó kà yẹn tí ó wà authentic àbí kò wà authentic. I want to disturb you. I want to put you in trouble logically. Mo fẹ́ fi ẹ́ sínú wàhálà with logic. Kí n fi ẹ́ sínú ìdààmú with logic. Ó dẹ̀ ti kó sínú ìdààmú yẹn. Sọ Yorùbá. Nǹkan tí wọ́n fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀. Ṣé wọ́n já Muhammadu sí? Ṣé wọ́n daṣẹ́ lọ́rùn Muhammadu àbí wọ́n daṣẹ́ lọ́rùn Muhammadu? Ó ní nǹkan tó wá ṣe ń bì. No, ẹ filẹ̀ yàrá díẹ̀ yẹn ẹ fi nǹkan tó bá mo ń béèrè lọ́wọ́ ẹ̀. Mo sọ fún ẹ pé ǹjẹ́ àwọn baba ńlá wa ńlẹ̀ Yorùbá ǹjẹ́ wọ́n máa ń jagun wọ́n máa ń pẹ́rù àbí wọ́n pẹ́rù. Àbúrò ìmọ̀ ó mọ̀ kankan àwọn bàbá wa tó gbàgbọ́ kì í ṣe rúmọlẹ̀ wa ó mọ̀ Ọya jẹ́ kí tó wọ́n ń sọ sọ. fún ẹ ohun tó ń kà yẹn ṣé o ní ohun tó ń kà yẹn. Ṣé wọ́n já Muhammadu sí o àbí wọ́n já sí o? Ṣé wọ́n gbà aṣọ àbí wọ́n gbà aṣọ ẹ̀? Ṣé wọ́n daṣọ Muhammadu àbí wọ́n gbà aṣọ ẹ̀? Ìbéèrè kan la béèrè lọ́wọ́ ẹ̀ ń sin ló bẹ̀rẹ̀ sí ṣe báyìí. Just a question mo kàn béèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ṣe báyìí. Ṣé wọ́n daṣọ Muhammadu àbí wọ́n gbà aṣọ ẹ̀? Abẹ́rẹ́ nǹkan báyìí. Ṣé kọ́ túbẹ̀ yẹn kà fún ẹ? MS ẹ̀ka tí wọ́n ti just já a Muhammadu sí question mo o kàn béèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ̀ bẹ̀rẹ̀ sí lálàjẹ́ Wọ́n báyìí. sọ nǹkan tó ń sọ pé lè rí Mo máa nǹkan ń tó fi ìbéèrè dáhùn ìbéèrè. Abẹ́rẹ́ nǹkan báyìí. So now coming to what you read ohun tó kà yẹn kò fẹsẹ̀ nílẹ̀. Kitab, So lọ́dọ̀ àwa Mùsùlùmí àbí ṣé wọ́n sí bẹ́ẹ̀. Kitab. MS ẹtúbẹ̀ yẹn kà ẹjẹ́ kó gbọ́ bẹ́ẹ̀ Mo máa tún kà. wọ́n gba aṣọ lọ́wọ́ ẹ̀ wọ́n já sí o. Kitab, hold on, number 1. Ogun tó ń rí fásì pa àwọn bàbá ńlá wa jà. MS ẹ̀ tó ń dáhùn question ṣé bàbá Tí ó bàbá gbọ́ ẹ̀ mi. ò ṣiṣẹ́ ní bàbá Ṣe bẹ́ẹ̀? sùúrù o, kò kí ń ṣogun ẹ̀sìn. Wọn ò dẹ̀ sọ wípé Allah kan ló rán wọn pípọ̀ lọ́ máa jà Olóyè kò ṣe wà jà. pẹ̀lú mi. Number 2, àwọn tó ń sọ yìí wọ́n sọ pé òjíṣẹ́ Ọlọ́run làwọn débi táwọn lọ. Eléyìí sọ wípé òun ni òjíṣẹ́. Ó ní Allah ló rán òun níṣẹ́. Allah tẹ́ ń pè ní Ọlọ́run lọ́dọ̀ tí ló rán òun níṣẹ́. Ó wá lọ ń fi ogun jalè. Ó lọ ń gbọ́ ẹṣin káwọn èèyàn mọ́lé lọ ń kó wọn lẹ́rú lọ ń kó wọn lẹ́rú. ó kọjá yìí náà. Ó dẹ̀ ń sọ pé ogun tí wọ́n jà ń gbà yẹn ṣó yẹ kí ọmọ abámú Muhammadu pé kó máa jalè. ní ìwà bàjẹ́ báyẹn ìwà dọ̀tí àánú ó kọjá yìí náà. That's the question. nǹkan tá à ń sọ fún ẹ̀gbọ́n nìyẹn ṣó yẹ kí Muhammadu ṣe bẹ́ẹ̀ MS ẹ̀ka bí tí wọ́n ti bọ́ṣọ lọ́rùn ẹ̀yẹn Mo béèrè lọ́wọ́ pé ibo ló wà ń bẹ̀. Just give me the statement of Muhammadu jalè ń bí ohun tó kà yẹn. Mo lead yẹn náà. MS kábi tí wọ́n ti ń le Now, tó ti bọ́ṣọ lọ́rùn ẹ̀yẹn. the people followed him saying, wọ́n wá ń lé Muhammadu lọ. "Oh, messenger of Olówó Allah." Èkó ṣé o mọ tí mo fẹ́ ṣe fún ẹ o mọ tí mo fẹ́ ṣe fún ẹ bí ohun tó kà yìí. ní sùúrù So jàre first of all ní sùúrù ó yẹ ká Olówó Èkó Ṣe sùúrù. mi tí ì sọ fún ẹ mi tí ì bá sọ̀rọ̀ lórí pé ṣé ohun tó kà yẹn tí ó wà ọ̀tẹ̀. Ṣe sùúrù. Máa gbọ́ ṣe sùúrù. Muhammadu jalè jàre. The people followed him saying, wọ́n wá lé Muhammadu lọ wọ́n wá pariwo pé. "Oh, messenger of Allah, divide our booty of camels kó gbogbo ẹṣin wa fún wa ràkúnmí wa kó fún wa. and small cattle among us àti kékeré kò dẹ̀ pín ọ̀hún kó pín fún wa pín nǹkan wa fún until wa. they forced him back against a tree, MS kékèké kó lè yé títí tí wọ́n fi fẹ̀yìn ẹ̀ta àgbà wọ́n fẹ̀yìn Muhammadu ti igi. and his mantle was pulled away from him." wọ́n gbaṣọ lọ́rùn Muhammadu wọ́n já sí o. so ti ọgbọ́dọ̀ yẹn wọ́n já Muhammadu sí o lórí nǹkan tó jí kí wàá ló wá ń sọ. ṣí máìkì ẹ kò sọ̀rọ̀ jàre Muhammadu jalè ń bẹ̀ yẹn jàre. ó lè ní Muhammadu tó ń tẹ̀lé èrò bí àkókò gaslight ló máa ṣe ń bì ní.
Muhammadu jale. Ẹjọ́ olówó Èkó mo fẹ́ sáré mention nǹkan kan ṣó mọ Mr. Okay nísìn ó mọ̀ pé àwọn èèyàn máa ń sọ pé ànábì ẹjọ́ sorry Mr. Kita please don't interrupt me I'm a lady I'm speaking thank you. I'm a lady I'm speaking please I'm a lady I'm speaking please I was speaking before you ẹjọ́ sir ẹjọ́ ẹ rọra ẹ mọ̀ pé tí ẹ bá ti dé age 40 you need to watch out for your heart ẹ má fún ara any heart pressure okay so now the thing is ẹ̀yin lẹ máa sọ pé ànábì. This is the reason why I have sent a message to you before now. ẹjọ́ sir ẹ wà simple I don't need that. Can you just I only need who is capable. And it seems this one is not capable. You can see how he's being, he's being miserable. As your baby sister ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹjọ́ sir ẹ má bínú. Ó ṣàwọn nǹkan tó fẹ́ ó ń wà nǹkan tó máa screen record tó máa lọ pọ̀. Send the message to you. And you cannot do this not how you dialogue. Kitabu. No, this is not how you dialogue. Gbogbo yẹn kan lè máa wá kùn kẹ́ máa kùn. So ẹ tó lówó Èkó yìí lẹ pẹ̀lú. So ẹ má wulẹ̀ dá sí. Kódà ẹni tó ń bá ká yẹn kò ní ibi kí wọ́n máa bá ká kó kà fúnra ẹ̀. Èmi mo jókòó bí báyìí. Mo tó láti kan tí mo bá fẹ́ kà fúnra mi. Mo tó láti tún tí mo bá fẹ́ tún fúnra mi. I don't need anyhow. Kitabu farabalẹ̀. Ó máa rẹ́sìn ara ẹ̀ post. Farabalẹ̀ relax ó ti yẹ relax ó farabalẹ̀ lọ́wọ́ olówó Èkó pé ìbára wà nínú ohun tó kà yẹn ìpè Muhammadu jáde. Mr. Kitab a máa dé bẹ́ẹ̀ You people are not even well organized rárá àti rárá ẹ̀rí problem yìí. So you are not organized. Ẹ̀yin lẹ ń disorganize the show yìí to be honest. If you want to dialogue, ẹ máa wá ẹnìkan tó bá kájú ẹ̀. Ẹnìkan tó bá kájú ẹ̀ tó bá mọ̀ kó dára òun lójú òun lẹ máa fi kalẹ̀ kí ẹ ṣe pé gbogbo ẹ̀ máa kún. They don't do dialogue like that. Wọ́n fi ẹ̀yin Muhammadu ti àgbà ó dẹ̀ fẹ́ káwọn èèyàn gbọ́jẹ́ kọ́ gbọ́ bẹ́ẹ̀ kí ló fẹ́ ẹ̀yin ẹ̀ta àgbà fún tí ó máa ṣe pé Muhammadu jáde ṣọ́ máa fẹ́ ẹ̀yin ẹ̀ta àgbà ms kábẹ̀ yẹn sí bọ́bọ́ ilé ti dáadáa wọ́n lé Muhammadu lọ gbàtọ́ mu wọ́n fẹ́ ẹ̀yin ẹ̀ta àgbà wọ́n já sí ó. Mú bí tí wọ́n ti sọ pé Muhammadu jáde ń bẹ̀ yẹn mú jáde fún mi. Mo ti mú jáde fún ẹ ìwọ ló kàn gbọ́ dáadáa etí ẹ̀ mi mọ̀ bí etí ẹ̀ di ni wọ́n fẹ́ ẹ̀yin Muhammadu ti àgbà wọ́n já sí ó ṣé ó kábẹ̀ yẹn dáadáa wọ́n já sí ó. Kitab mú bí tí wọ́n ti sọ pé Muhammadu jáde ó sọ pé Muhammadu jáde àbí bẹ́ẹ̀ kọ́ ó yá dúró ó àlẹ́jì pé Muhammadu jáde ọ̀yá wa mú bí tí wọ́n ti sọ pé Muhammadu jáde ó yá dúró kíkà tí o ti rẹ́dì dúró kíkà ms ẹ ṣe kí ni kò kéré dáadáa káwọn èèyàn rí nǹkan tí ẹ ń kà. mú jáde nù ẹ má wọrí Kitab máa gbọ́ Kitab máa gbọ́. Kàbí tí wọ́n ti sọ pé jáde. When it is mentioned that Muhammad there was civil now there ní sùúrù gbogbo jáde nínú English tẹni tó ń bá ẹ kàkà náà. there ní sùúrù ẹ jẹ́ àkàsíta. so ṣe sùúrù jẹ́ kí n kà wọ́n ní ms mo fẹ́ kẹ́mẹ̀sì ṣe kíní kó kéré káwọn èèyàn rí nǹkan tó kọ síbẹ̀ yẹn pé alitaba gbọ́ nínú English page 31 Muslim drag Muhammad as thief a fẹ́ kí gbogbo ayé rí káàdì wa máa kà lọ ẹjọ́ ẹ lè screenshot yẹ kí ni wọ́n kọ yìí Alitabari volume 9 page 31 Muslim drag Muhammad as a kini as a thief alokolo kígbe Muhammadu ṣe kini Muhammadu jalè nǹkan tá a fẹ́ kó mọ̀ gangan nìyẹn wọ́n drag Muhammadu as what as a thief Muhammadu jalè. ẹ jẹ́ kí n kà hold on Kitab ẹ máa gbọ́ ẹ jẹ́ kí n kà láti olówó èkó ṣùgbọ́n gbọ́ mi Kitab rẹ jẹ́ kí n kà kí n yìí náà mo fẹ́ kó o gbé bẹ́ẹ̀rí Kitab jẹ́ ká kí n yìí náà iṣẹ́ kan bẹ tí mo tún fẹ́ kó o ṣe. relax bọ̀bọ̀ yìí. bá mi gbé ibi. má gbẹ̀mí ara ìgbóná má gbẹ̀mí olówó èkó normally bọ̀bọ̀ ìràwọ̀ ìyá àmọ́ sẹ́ ó ti ìbọn tó wá ṣe ni pé ó fẹ́ screenshot ó fẹ́ screen record ó lè lọ play ẹ̀ bá mọ tẹ̀ ṣe ṣe mú tù. olè olódo. wọ́n ló ti sọ̀rọ̀ náà why are you muting me? ẹ ṣe mú tù mí náà. relax jẹ́ nǹkan kọ́ tí mo fẹ́ kà náà ó yá relax jẹ́ nǹkan hold on ẹ máa gbọ́ Kitab. àní nínú ìwé tọ́bárí tó sọ yẹn ibo ló wà ìpè Muhammad drag àbí Muslim drag Muhammad. ms ẹ sún kí ní yẹn sẹ́yìn jẹ́ káwọn èèyàn rí sẹ́ẹ̀. bá mi gbé ìwé tọ́bárí tó sọ yẹn jáde. ọba yìí kò gbọ́ díẹ̀ sí dáadáa. bá mi gbé ìwé tọ́bárí yẹn jáde.
that Muhammad was dragged as a thief. Muslim jáde nínú ìwé tọ́bárí kò ká. wo òun nìyẹn Alitabari this is not eléyìí ṣe ìwé tọ́bárí. no jẹ́ ká fún ẹ náà Alitabari volume 9 page 31 Muslim drag Muhammad as a kini as a thief alọ́kọ́lóhun kígbe Muhammadu jalè ń bẹ̀ yẹn ó jalè ń bẹ̀ yẹn ojú òde dá kitab irọ́ ló pa gbé jáde ká nínú ìwé tọ́bárí inú library mo wà yìí inú library mo wà yìí ìrẹ́ olówó èkó inú gbéwò yẹn jáde gbé jáde gbé oní library ló wà wájẹ ìwọ náà gbé tọ́bọ̀rí jáde yàtọ̀ sọ tó wà fún ẹ. irọ́ ló ń pa. Muhammadu jalè olè Muhammadu olè. bó ṣe rí ìwé yẹn ó ṣọ̀kì ẹ̀ bákan. kò tí yẹ kí n kà mọ́ gan. bó ṣe máa ń ṣe mí ìmọ̀ bọ̀bọ̀ yóò kàn pariwo. bó ṣe pariwo Facebook nìyẹn ó ní. mi ò mọ̀ ṣe ti rí. wọ́n ti ní wọ́n ti ní ọmọ ọkọ tó máa ń ṣe ó máa wọ láì. Yálàjẹ o mẹ́sẹ̀jì yálàjẹ o mẹ́sẹ̀jì ní sẹ́. olówó èkó. pété mú tì mí. jẹ́ ká sọ̀rọ̀ náà. olówó èkó. pariwo ni. ṣó ń gbọ́ mi olówó èkó ṣó ń gbọ́ mi ọ̀yà jẹ́ ká ṣe ní ìṣètò àsìkò máa yá àwọn èèyàn. jẹ́ ká ka kínní fún ẹ jẹ́ ok ní sùúrù jẹ́ ká farabalẹ̀ kà wàá rí pé o lè ní kínní yẹn ló ṣe ń bẹ̀. wọ́n mú tì mí o. ẹ má mú tó yá. o sọ sí ọ̀dà fóònù ẹ pé wọ́n mú tì mí o. ẹni wọ́n ṣe mú tì mí àbí. o sọ fọ́wọ́n ọ̀gá ẹ̀ pa mú tu ẹ. o sọ fọ́wọ́n ọ̀gá ẹ̀ pa mú tu ẹ. o sọ fọ́wọ́n ọ̀gá àwọn olómùtù ẹ sọ fọ́wọ́n ọ̀gá ẹ̀ pa rẹ̀ ò balẹ̀. Ìwọ ló calm now farabalẹ̀. Ìwọ ló farabalẹ̀. Ẹ jọ̀ọ́ má mú. Ẹ jẹ́ ká kà bá yẹn. Ìyá wa Múlíkà ẹ má mú ti ẹ jọ̀ọ́ ẹ dúró. Ìyá wa Múlíkà ẹ má ẹ filẹ̀. Ẹ̀rí ẹ ṣe mú tìmí kálẹ̀ bá dára yín lójú. Kálẹ̀ bá dára yín lójú. Kí ló dé tẹ̀ ọ́? Jẹ́ ká sọ̀rọ̀ náà. Àbí irú àwọn èèyàn. Rárá gbogbo yẹn ni máa sọ̀rọ̀ náà. That's not dialogue. No, gbogbo yẹn ni máa sọ̀rọ̀ now. Just keep one person with me. Let the person face me. Gbogbo yẹn ni máa sọ̀rọ̀ wọn. Dialogue báyẹn now. That's not dialogue. How will you all be speaking? Ẹ farabalẹ̀. No, báwo ni gbogbo yín ṣe lè máa sọ̀rọ̀ lórí ẹnìkan? That's not dialogue. That is nuisance. So ìwà ìnílàkàí nìyẹn. Ẹ kàn fẹ́ ẹni tó bá mọ̀ pé òun dára ẹ̀ lójú nu yẹn fílẹ̀ pẹ̀lú mi kẹ́yìn okú máa wòran náà. So ó túmọ̀ sí pé ẹ kájú ohun tẹ́ ń ṣe nìyẹn. So ẹ kàn fi ẹni tẹ́ bá mọ̀ pé torí ẹ̀ mo ṣe send message sí gbogbo yín pé ẹni tẹ́ bá mọ̀ pé ó kájú ẹnu gbogbo yín just leave him with me. Tó wá ti délé báyìí. Èyí olówó ìkọ́ yìí sí ẹ lè fílẹ̀ pẹ̀lú mi tó bá ti ṣe pẹ̀lú ẹ̀ tó bá ti rẹ̀ ẹ lè gbẹ́ lómi wọlé. Ṣé o ti ready báyìí? Ṣé o ti ready? Ọ̀yá ká kó mú bí tí wọ́n ti sọ pé Muhammadu jalè kó mú jáde kó lówó ìkó ká jáde fún wa. Ṣé o ti ready? Kí wọ́n ms bàbá tiẹ̀ ká ẹ kà sí olówó ìkó I just need one person. Má worry, ṣé o ti ready báyìí? Má worry, ṣé o ti ready? Èmi máa kà má worry. Ó yá ẹ ká bí tí wọ́n ti sọ pé Muhammadu jalè ká ṣé o ti ready? Ibẹ̀ yẹn máa mú wá farabalẹ̀ ní má kánjú. Mo understand nǹkan tó fẹ́ point out. Ṣé o understand? Láti ibi tẹ́ ẹ ti ń kà á bọ̀. Ó ṣọ́ọ̀kì ta ni. Ṣé o ti ready? Ṣé o ti ready? Muhammadu jalè. Tó gbọ́ olówó èkó tí mo bá tún sọ fún yín pé ohun tó ń kà yìí it is not authentic because lọ́dọ̀ àwa mùsùlùmí Muhammadu jalè jàre gbàgbé ẹ̀rí báyìí sí pírọ́blẹ́mù tẹ́ ní nìyẹn. Muhammadu jalè. Ìyá wa. Yálà jẹ́ níbi yóò lè ké play ẹ̀fọ́ tí ń pariwo ẹjọ́. Ó kàn jẹ́ apariwo ni. Lọ́sẹ̀ news and ó yẹ kó mọ̀ pé wọ́n ní bọ̀bọ̀ yìí o. Ẹjọ́ àwọn ọmọ àdẹ̀fẹ́ mọ̀ so. No mi sọ ike mọ̀ mi gbéga. No mọ̀ ẹ̀kan mi fẹ́ kọ́ àwọn ọmọ àkí. No èmi fẹ́ tí mo kọ̀ fẹ́ sọ pé kẹ́ dì pẹ̀lú ẹ̀ dáadáa. Ó ń record àmọ́ ó ń record. Ṣé gbogbo wọn náà ló máa ń record so every time ló máa ń bá wà lápò so. Facebook báyẹn. Òun ló ṣe ń sọ pé kinní kan wọn gan ṣe kinní kan ó fẹ́ lọ record ẹ̀ ni. Ọlọ́run nígbà tó mú èèyàn nígbà tí wọ́n dé láti ibi tó ti lọ jagun. ní ẹsẹ̀ yìí dada ms mo fẹ́ káwọn èèyàn yìí máa rí bẹ́ẹ̀ yẹn pé Muslim drag Muhammad as thief ibẹ̀ yẹn kò mọ̀ pọ́kọ́ síbẹ̀ bẹ́ẹ̀ ibẹ̀ yẹn mo fẹ́ kó máa rí. nígbà tí wọ́n dé láti ibi tó ti lọ jagun tán ní kán pín nǹkan tó yẹ kán pín tí wọ́n jí lójú ogun. tán jí lójú ogun
Muhammadu wá kó gbogbo ẹ̀ ó gun kẹ́tẹ́kẹ́tẹ́ ó ń sá lọ àwọn èèyàn wá tẹ̀lé pé wọ́n dẹ̀ mú wọ́n fẹ̀yìn ẹ̀ta gba ẹ̀nà ń bẹ wá pín kíní wá fún wa ṣó ni pín tọ̀rọ̀ tí wá fún wa ni wọ́n dẹ̀ mú wọ́n dẹ̀ gba aṣọ lọ́rùn ẹ̀ wọ́n dẹ̀ já sí òòrùn ó wá yà lẹ́nu ìwọ wá débí ó wá ní ibo ni wọ́n kọ́ sí ń bẹ̀ pé ó ja olè òun ní ìnà ó kàn débí ó kàn ń pariwo ó ṣe sùúrù Al-Tabari volume 9 page 31 ó sọ pé ó wà lọ́wọ́ ẹ̀ pé library ló wà then open it kó kà síta pé ó yàtọ̀ èèyàn kan ti wá síbí lẹ́yìn náà ni èèyàn kan ṣọ́dọ̀ mi the other platform ó ní ó wà ń bẹ̀ lóòótọ́ ìyẹn náà òun rí ń bẹ̀ ìwọ wá débì ó gbé ó kà ó tún fẹ́ máa sọ pé nǹkan tá a gbé síta yìí pé kò rí bẹ́ẹ̀. ẹ bá ti rí nuisance bẹ́ẹ̀ yẹn ẹ máa jẹ́ kí aláṣọ dì pẹ̀lú ẹjọ́ torí Ọlọ́run. àmì ìgbọ́n tó ń sọ láti rí àwọn wèrè bẹ́ẹ̀ jẹ́ kí aláṣọ dì pẹ̀lú àwọn sórí ní ilẹ̀. ó kàn pariwo ni a lè ó kò tiẹ̀. èmi ò mọ nuisance mi ò rí idiot báyìí rí láyé mi. mi náà rí mi mọ́ rí. èmi náà mọ̀ rí mi ò rí idiot rí. ibo ló ti wá náà ṣé muslim lòun náà ni ṣé ọmọ Nàìjíríà àbọ̀mọ Nàìjíríà. ó lè kọ́ ọmọ Senegal yẹn ni. bí ọmọ Senegal bá ti pẹ́ ní Nàìjíríà ni. Jaguda olè ó yá ẹ ká ka àwọn nǹkan tá a fẹ́ kà. ẹjú kí aláwọ̀ ìfowó dẹ̀. so ẹ jẹ́ ká ka nǹkan tá a fẹ́ kà ẹ jọ. ṣé ó tún ti ń padà bọ̀ ni. ẹ jẹ́ ká ka nǹkan tá a fẹ́ kà ó máa pariwo mọ́ aláwọ̀ ìfowó. irọ́ mo rí kíní kan tó ń roll mi mọ bí òun ni ọ̀hún. nẹ́tíwọ́ọ̀kì ẹ̀ ní nẹ́tíwọ́ọ̀kì ó lè jẹ́ fún ọmọ àwọn Fúlàní Ìlọrin yẹn ni. jẹ́ ká ọkọ̀ tiẹ̀ ọkọ̀. ẹ jẹ́ ká máa ka nǹkan yẹn á máa gbọ́ bí nẹ́tíwọ́ọ̀kì ẹ̀ ṣe ń roll àwọn ọmọ Fúlàní Ìlọrin yẹn ló máa jẹ́. a ti ka ibi tí Muhammadu ti bókù sùn. ẹ jẹ́ ká ka bí tó di bókù sùn kó gbọ́ yẹn náà á tún jà fún yẹn náà ẹ ká ka bẹ̀ yẹn náà tí nẹ́tíwọ́ọ̀kì ẹ bá ti ṣe tán ẹ gbé bẹ̀ sí ibi tí Muhammadu ti bá òkú sùn tá bá ti kà yẹn náà tí nẹ́tíwọ́ọ̀kì bá ti dáa tún sọ pé yẹn náà irọ́ tún ni. ẹ wo bó ṣe fi Quran tó lé bẹ́ẹ̀ tó ṣiṣẹ́ ní Central Bank. lóun wà láìbírì. àkànbí àwọn ọmọ Fúlàní yẹn ni bọ̀bọ̀ yẹn máa jẹ́ àwọn ọmọ Fúlàní ni kò mọ̀ pé kò sẹ́ni tó máa mọ̀ ń bíbá kò sẹ́ni tó mọ̀ àwọn ọmọ Fúlàní yẹn ni. original Fúlàní. narrated by Ibn Abbas. Ibn Abbas ń ṣàlàyé pé. I, Muhammad, put on her my shirt. Wọ́n ní Muhammadu bọ́ aṣọ ẹ̀ ó dàbò obìnrin kan tó ti kú nínú sàárè. That she may wear the clothes of heaven. Pé kó lè wọṣọ àlùjọ náà. And I slept with her in her coffin grave. Muhammadu dẹ̀ bá obìnrin yẹn sùn nínú ibi tó sin obìnrin yẹn sí nínú sàárè. That I sàárè. may lessen the pressure of the grave. Òun á lè bá dẹ ìjìyànú sàárè. It was the best of Allah's creation to me after Abu Talib. Pé lẹ́yìn Abu Talib obìnrin tó ń bá sùn Fatima yẹn òun ni nǹkan tí Allah dá tó dáa jù. The prophet was referring to Fatima, the mother of Ali. Muhammadu ń bá ìyá Ali yẹn wí Fatima yẹn. Demetrius explained. Arákùnrin tó pè Demetrius ṣàlàyé pé. The Arabic word used here for slept is idtaja. Lárúbáwá tí wọ́n ń lò ń bíbáyìí fún ìbásùn dídóyàn wọ́n pè ní ìtajà. And literally means lay down with her. Ó túmọ̀ sí pé kó bá sùn kó báyàn lájọṣepọ̀. It is often used to mean lay down to have sex. Wọ́n lóun kan tó ń lò fún yàn ni pé bá lájọṣepọ̀ bá sùn. Muhammad is understood as saying that. Muhammadu ní pé yé wọn wá ń wí pé. Because he slept with her, she has become like a wife to him. Ó ní bóun ṣe ti bá sùn yẹn ó ti di ìyàwó fóun. So she will be considered like the mother of the believers. Ó ní ó ti di ìyá àwọn Muslim báyẹn bóun ṣe bá sùn. This will supposedly prevent her from being tormented in the grave. Muhammadu ní bóun ṣe bá sùn yẹn pé lè má bá dẹ ìjìyànú sàárè yẹn. Since the Muslims believe that as possible as people wait for judgment day. Ó ní nígbà tí àwọn Muslim ti gbàgbọ́ pé wọ́n máa ń dúró de ìyà ọjọ́ kẹyìn. They will be tormented in the grave. Tó dẹ̀ yẹ pé ìyà máa ń jẹ wọ́n nínú sàárè. To reduce the pressure here means that. Bọ̀ láti bá dẹ ìjìyà inú sàárè yẹn. The torment won't be as much because she is now a mother of the believers. Ìyà yẹn ò ní pọ̀ torí pé ó ti di ìyà àwọn Muslim. After Muhammad slept with her and consummated the union. Bàbá ka gbogbo ẹ̀ òun pariwo òun fẹ́ fún ibo ló ti wá Senegal bí Gambia. Wọ́n ti wá láti ti Quran yẹn náà ká lọ síbẹ̀ 3161.